erin ti wó bẹ́ẹ̀ ni àjànàkú ti sùn bí òkè nínú ìjọ Celestial Church of Christ CCC ìyún ìjọ sẹ̀lẹ́ èyí tí olóògbé Samuel Bílẹ̀wù Joseph Ọ̀ṣọ́fà tó jẹ́ olùdásílẹ̀. erin ti wó níbẹ̀ o pẹ̀lú bí ọ̀kan pàtàkì lára àwọn wòlíì àti pásítọ̀ inú ìjọ náà tó jẹ́ gbajúgbajà wòlíì ní ilẹ̀ Yorùbá náà èèyàn wòlíì Gabriel Benny Ọmọge bí ó ṣe jáde láyé ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kejì ọdún tá a wà yìí èyún the 15th of February 2026 tó sì jẹ́ pé títí di àsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí ní àwọn ọmọ ìjọ sẹ̀lẹ́ ni wọ́n sì ń ṣe ìdárò bàbá náà títí di àsìkò yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni pásítọ̀ Gabriel Benny Ọmọge ni ó ti ń ṣe àìsàn tó sì ti bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú bàbá náà ṣùgbọ́n tó jẹ́ pé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní ìròyìn ló jáde wípé pásítọ̀ Gabriel Benny Ọmọge ó ti ta tìrù nípa ìyẹn pé ó ti jáde láyé tó sì jẹ́ pé gbogbo àwọn ọmọ ìjọ Celestial káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹni wọ́n ń sọ oríṣiríṣi nǹkan nípa bàbá náà èyàn pé wọ́n ń ṣe ìdárò ẹ̀ tí wọ́n sì ń sọ àwọn oríṣiríṣi nǹkan tí ó ti ṣe fún àǹfààní àwọn tí kò mọ̀ nígbà ayé pásítọ̀ Gabriel Benny Ọmọge tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìṣọ̀ Àkókó níjọba ìbílẹ̀ Àkókó South East ní ìpínlẹ̀ Ondo ó ní ń pèrè ní olórí gbogbo ìjọ Celestial ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Bàbá náà ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tó ti jẹ́ kó dì í mọ̀ wípé lọ́dún 1977 nínú ń darapọ̀ mọ́ ìjọ Celestial Church of Christ. Ó ní ìjọ Celestial Church of Christ Ìkẹjà Parish 2 tó wà ní ìpínlẹ̀ Èkó ìní òun kọ́kọ́ lọ lọ́dún 1977 tó sì ní lẹ́yìn ìgbà náà ìní òun di ojúlówó ọmọ ìjọ sẹ̀lẹ́ ní ọdún 1978. Pásítọ̀ Gabriel Benny Ọmọge wá jẹ́ kó dì í mọ̀ wípé nígbà tí yóò fi di ọdún 2014 ìlú máa rí nǹkan ńlá àti nǹkan kàyéfì tóun ò lè gbàgbé nígbà tí ẹni tó jẹ́ olórí àti alákòóso àgbà ìjọ Celestial ní ìgbà náà èèyàn pásítọ̀ Máforíkàn tó ló dédé ránṣẹ́ pé òun kódà pásítọ̀ Gabriel Benny Ọmọge jẹ́ kó dì í mọ̀ pé níṣe ní ẹ̀rù kọ́kọ́ bọ òun tó ya òun lẹ́nu wípé kí ni bàbá Máforíkàn tó jẹ́ olórí ìjọ Celestial nígbà náà kí ló ránṣẹ́ pé òun sí nítorí pé àwọn ò sún mọ́ra wọn ṣùgbọ́n tó ní bàbá náà jẹ́ kó dì í mọ̀ pé lẹ́yìn tóun bá kú tóun fàyè sílẹ̀ òun pásítọ̀ Gabriel Benny Ọmọge òun yóò di olórí ìjọ Celestial àti pé ní ti olùdásílẹ̀ ìjọ ìyẹn pásítọ̀ Ọ̀ṣọ́fà tó fi hàn òun náà nìyẹn. ṣá o ní báyìí àwọn ọmọ ìjọ Celestial ti ń ṣèdárò pásítọ̀ Gabriel Benny Ọmọge ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò tí ì fi bí ètò ìsìnkú ẹ̀ bí ó ṣe lọ síta dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí.